Ọlọpaa kó ọ̀pọ̀ aṣẹ́wó àtàwọn jàǹdùkú tí wọ́n bá àwọn ohun ìjà olóró lọ́wọ́ wọn. Ó kéré tán àwọn jàǹdùkú tíye wọn tó 69 àti àwọn aṣẹ́wó 16 níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta lọ́wọ́ àwọn ti tẹ̀ lágbègbè Evreni níjọba ìbílẹ̀ Ugeli nípínlẹ̀ Delta báyìí. Ẹ̀sùn tí wọ́n kà sáwọn kan lẹ́sẹ̀ nínú wọn ni pé wọ́n bá ẹrù òfin onírúurú lọ́wọ́ wọn nígbà táwọn aṣẹ́wó kan tún jẹ́ agbódegbà àwọn ọ̀daràn míì. Lára àwọn ẹrù òfin tí wọ́n bá lọ́wọ́ wọn ni ìbọn àgbélẹ̀rọ 2, ìbọn òyìnbó tí wọ́n ń pè ní pump action 3, ọ̀bẹ olójú méjì kan, ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn, mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Venza kan táwọn ọlọ́pàá fura sí pé wọ́n jí i ní, mọ́tò ayọ́kẹ́lẹ́ Peugeot kan tí nọ́mbà rẹ̀ jẹ́ KJA 98GE, onírúurú páálí egbòogi olóró bíi igbó, codeine, loud, tramadol, kokéènì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Bright Edafe tó fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lólú iléeṣẹ́ wọn sọ pé àwọn ikọ̀ àkànṣe pàtàkì kan ni wọ́n lọ káàkiri láti máa fọwọ́ òfin mú gbogbo àwọn ẹni tí wọ́n bá jẹ́ ọ̀daràn láàrin ìlú. Ó ní òwúyẹ́ kan ni wọ́n wá fọ̀rọ̀ àwọn oníṣẹ́ ibi ọ̀hún tó àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Delta létí táwọn yẹn sì tara ṣàṣà lọ káàkiri ìlú níjọba ìbílẹ̀ Ugeli nípínlẹ̀ Delta tí wọ́n sì rí àwọn kọ̀ọ̀kan mú lára wọn. Bákan náà ló ní wọ́n rí àwọn ọ̀daràn kọ̀ọ̀kan mú níbi tí wọ́n fi ṣe bùgbé wọn nígbà tọ́wọ́ àwọn ọlọ́pàá tó tẹ àwọn kan nílé àwọn aṣẹ́wó gbogbo tí wọ́n ń sùn sí. Níparí ọ̀rọ̀ rẹ̀, Edafe ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti ṣèlérí pé òun ò ní fọwọ́ kékeré mú ọ̀rọ̀ àwọn ọ̀daràn mọ́ rárá, tó sì tún gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n fìlú ọ̀hún sílẹ̀ ní kíá, ìyẹn bí wọn kò bá fẹ́ jáwọ́ nínú iṣẹ́ rádaràda tí wọ́n ń ṣe. Ó ní gbogbo àwọn ẹni táwọn mú pátá làwọn máa fojú wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.